wàfílẹ̀ amúsíkà ìrìn wàkàzálì yàwùmá ajímọ̀lú wàásí àlùrọ̀bí ayẹ̀kùnà gàdá yòsírọ̀ tútì bílá tọ́lábí tugini bila sababi tubudile hajaiba fi takribi mambauda Ọlábísí mi Àdùkẹ́ Amira Shuaroi Habibatu Mọ́láyà Ládùkẹ́ ìmọ́lẹ̀ o ẹlẹ́tàánú wa ń gbèrò ìkà bí kí ìmọ̀lẹ̀ ó kú wọ́n ń ṣe kókú ṣe ló pọ̀ sí i tó dẹ̀hùn tán káyé àti sọ fọ́ba tó ṣèbẹ̀ pé kò gbọ́dọ̀ jóná torọ́ lọ́hùn ló tọ́nà ògo Rúkáyà tù sáyé kó má ṣe fọ́tà lọ́rọ̀ sọ olórí Aládùkẹ́ gbogbo wùlà mọ́ pátápátá làkì ẹ̀yin làrólé ànábì Muhammad sàlámù ní alámàdínà mi ní ulamayina sàlámù ní alálbákínà mi ní ulafayina. Salamu taibun azanu jamilu halali ulamai wala arifina baki Istiklal. Okay, Istiklal. Ave lunch album. Yo wa. Asalatu wa. Ọlábísí Rúkáyà today. Àdùkẹ́. Ọmọ bàbá
ìyálé kéwú pátápátá náwó àdùkẹ́rù káyà tó láàbí sí ni. máa jó síbi tó wẹ̀ ìgbà tó yáwó lọ́wọ́ bàbá nìkan. máa jó síbi tó wẹ̀. máa jó síbi tó wẹ̀. máa jó síbi tó wẹ̀. ìgbà tó yáwó lọ́wọ́ bàbá nìkan. máa jó síbi tó wẹ̀. Àjàrẹ̀ mi lẹ́kún ìbànújẹ́ oníkan ẹ̀ o. Gbogbo alásàlátù pátápátá. Wọ́n ní gbogbo yín kan súnmọ́ wa níbí rúkà ẹ̀ àtúnlá mi sí. Rẹ̀mí lẹ́kún o. Gbọ́kọ̀gbọ́kọ̀ kò ní gbọ́kọ̀ mọ́ ẹ lọ́wọ́. gbọ́kọ̀gbọ́kọ̀ kò ní gbọ́kọ̀ mọ́ ẹ lọ́wọ́. Ìyá Ìsìkìlá, ìyálé kéwú gbogbo ọlọ́bẹ níbi àdùkẹ́ rúkà ẹ̀ àtúnlá mi sí. Owó mama ìrádá. Number 1 citizen. Fatima di méjì. Àdùnní Fatimota. Àtàdùnní ìyálé kéwú gbogbo ọlọ́bẹ níbi àdùkẹ́rù káyà tó láàbí sí. Ìyálé kéwú o. Owó mama ìrádá. Owó mama Ismail. Aya Alibadawi. Abdulai Aziz Imini o. Ìyàdùkẹ́rù káyà tó láàbí sí. Gbogbo ní sábà bire àdùkẹ́ mọ̀ yìí ore. gbogbo ní sábà bí rè àdùkẹ́ mọ́ yìí oore. Owó yìí ò ní tán o, bówó là òjíṣẹ́ ńlá. gbogbo ní sábà bí rè àdùkẹ́ mọ́ yìí oore. Ọlá yìí ò ní tán o, bówó là òjíṣẹ́ ńlá. gbogbo ní sábà bí rè àdùkẹ́ mọ́ yìí oore. Alájà tó ní gan-an owó ajá mi Fatimota. gbogbo ní sábà bí rè àdùkẹ́ mọ́ yìí oore. Ọmọ òun mi Fatimota gbogbo wọn lọ́nà o. gbogbo ní sábà bí rè àdùkẹ́ mọ́ yìí oore. Bóyá ìyá mi ni. ìyá mi ni ìyá mi ni ìyá mi ni Ajá Mẹ̀múnà. ìyá mi ni Orílẹ̀. ìyá mi ni Àtúndí Mọ̀dà. ìyá mi ni Wúrà mi ni. ìyá mi ni Ìyá mi ni. ìyá mi ni Ìyá mi ni. ìyá mi ni Ìyá mi ni. ìyá mi ni Ọlọ́run jọ̀wọ́ wá mú kúrò lọ́wọ́ mi. Torí àwọn tèmi àdùkẹ́rù káyà tù lábísí. Ẹnjìníà ó ṣàṣe bó ṣe wọ́n ẹ́ fún mi rúkà ẹ̀ tù lábísí kò dáa. Ọlọ́run jọ̀wọ́ wá mú kúrò lọ́wọ́ mi. Ìyàwó ẹ̀bùn tọkọ mi máa ń pè mí. Torí kò wù mí kò sì tún ẹlẹ́dàá mi. Àlébù mi nìyẹn, balẹ̀ mi foríjì mi ẹgbẹ́. Ọlọ́run jọ̀wọ́ wá mú kúrò lọ́wọ́ mi. Ìyàwó ẹ̀bùn tọkọ mi máa ń pè mí. Torí kò wù mí kò sì tún ẹlẹ́dàá mi. Àlébù mi nìyẹn. Màmá làwọn ti débí, màmá lálùbáríkà ni. Màmí Àlìbádáwí, ìyá olóríire tó bímọ lálùbáríkà, ó yá ìyá mi ni. ìyá mi ni Àyè ìyá mi ni màmá làwọ̀, ìyá mi ni ìyá mi ni. ìyá mi ni Wúrà mi ni. ìyá mi ni Ìyá mi ni. ìyá mi ni Màmá làwọ̀, ìyá mi ni Àlìbádáwí, ìyá mi ni Abdulai Aziz, ìyá mi ni ìyá mi ni. 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 ìyá mi ni Màmá Àlìbádáwí, ìyá mi ni ìyá làwọ̀, ìyá mi ni Àríṣekọ́lá, ìyá mi ni ìyá mi ni. 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 ìyá mi ni Onílù ẹ̀ tún já ṣe báyìí. Màmá ni màmá tó lóyún mi fóṣù mẹ́sàn-án. Màmá Àríṣekọ́lá o. Ẹ tún já lọ báyìí. Ó máa ma ṣe é. Ó máa ma ṣe fún. Ó máa ma ṣe é. Ó máa ma ṣe fún. Ọmọ tó wọ màmá ẹ̀ sunsun. Tó mọ màmá ẹ̀ lójú. Tó sọ pé tìyá ń bọ̀ o. Ó máa ma ṣe fọmọ yẹn. Tó sọ pé tìyá ń bọ̀ o. Ó máa ma ṣe. Ó máa
màmá ṣe ó màmá ṣe fún. Màmá làwọn àríṣe kọ́lá ó màmá ṣe ó màmá ṣe fún. Ọmọ tó wo màmá ẹ̀ ṣùṣùn tó mọ màmá ẹ̀ lójú tó sọ pé tí a ń bá o ó màmá ṣe fọmọ yẹn tó sọ pé tí a ń bá o ó màmá ṣe fọmọ yẹn ó màmá ṣe fún. Ọmọ tó wo màmá ẹ̀ ṣùṣùn tó mọ màmá ẹ̀ lójú tó sọ pé tí a ń bá o ó màmá ṣe. Ó yá ìyá mi ni 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 wúrà mi ni ìyá mi ni àìkódì mọ̀dà ìyá mi ni olówó kò lówó ìyá mi ni ó kọ́lé kò kọ́lé ìyá mi ni àìkódì mọ̀dà ìyá mi ni olówó Saudi ìyá mi ni Abdul Asisi ìyá mi ni olówó Saudi ìyá mi ni ìyá mi ni ìyá mi ni àìkódì mọ̀dà ìyá mi ni màmá làwó 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 ìyá mi ni ajá Fatima ìyá mi ni ìyálékéwú ìyá mi ni congratulation ìyá mi ni 10 years ìyá mi ni anubasi ìyá mi ni wúrà mi ni ìyá mi ni àìkódì mọ̀dà ìyá mi ni olówó kò lówó ìyá mi ni ó kọ́lé kò kọ́lé ìyá mi ni 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 kì í ṣe mímọ̀ ṣe. kì í ṣe agbára mi àánú ni mo rí gbà ó tó fi dá mi sí aládọ́jọ́ òní. iṣẹ́ mi máa ṣe o iṣẹ́. afẹ́gàgà òyìnbó rúkà ẹ̀ tó lábí sí ní mo rí gbà ó tó fi dá mi sí aládọ́jọ́ òní. ọ̀rẹ́ wọn ní odúpẹ́ ìṣèlú pápájánú tówó olówó lọ́wọ́ ló ṣe kàn tó dúpẹ́. ọ̀rẹ́ lọ́ṣà lórí kan àlàáfíà lọ́ba ọ̀rẹ́ ẹni ò lálàáfíà ààyè àsán ló wà. ó yá sọ wípé èmi ń dúpẹ́ fọlọ́hun tó ṣòun ìyanu ńlá nínú ayé mi àdúkẹ́. èmi dúpẹ́ fọlọ́hun tó ṣòun ìyanu ńlá nínú ayé mi. èmi ò máa mọ kankan ibi títí máa pẹ́ wá. èmi ò máa mọ kankan ibi títí máa pẹ́ wá. mélòó ni mo fẹ́ wí mélòó ni wọ́n ròyìn o mélòó ni mo fẹ́ wí o. mélòó ni wọ́n ròyìn o. ìyọ̀rìn òkun ò máa tó o. mélòó ni wọ́n ròyìn o. orí àtúndúmọ́dún. mélòó ni wọ́n ròyìn o. orí àtọ́sùmọ́sù. mélòó ni wọ́n ròyìn o. mélòó ni mo fẹ́ wí o. mélòó ni wọ́n ròyìn o. ó yẹ tún já ṣe fàájì fẹ́rẹ́fẹ́ ó tún yá ìsìlámù ni máa ṣe. ìsìlámù ni máa ṣe. Alibadawi o Alibadawi Alibadawi dà. ìsìlámù ni máa ṣe. ìsìlámù ni máa ṣe. ìsìlámù ni máa ṣe. ẹ̀sìn kẹ́sìn kò mú mi o. ìsìlámù ni máa ṣe. ẹ̀sìn ìsìlámù ni máa ṣe. ìsìlámù ni máa ṣe. alájà dàmọ̀ wí títí tó tó fa ilẹ̀ lọ́jọ́ sí. láti adébọ̀ wálé wí kó tó fa ilẹ̀ lọ́jọ́ sí. kó tó fa ilẹ̀ lọ́jọ́ sí. Ànábì Muhammad bàbá Fatima. gbogbo ẹ̀yin alẹ́ ìkìlẹ̀sì pátápátá dà gbogbo yín dà gbogbo yín ọwọ́ yín dà. ẹ jẹ́ ká rọwọ́ yìí o. gbogbo alẹ́ ìkìlẹ̀sì pátápátá gbogbo yín ọwọ́ yín dà. ẹ jẹ́ ká rọwọ́ yìí o. ó yà torí gbogbo yẹn já lọ ságbo òsìkiri o. àsìkiri lálásàlá tún máa ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ó yà onílù lẹ́yìn orin ẹja ṣe báyìí. ó yà Allahu la ilaha illallah. la ilaha illallah. Allahu la ilaha illallah. Allahu la ilaha illallah. Allahu ya mola bale bitarabe wa ke baranta atobe wa sa jannu
bagere kò tóbi. Àlẹ́ ìbẹ̀kẹ̀lẹ̀ káńsẹ̀lẹ̀ wàrà. Sọmọ ìdálẹ̀ balẹ̀ wàrà. Àmọ́ bẹ̀kẹ̀ nàrà. Kòlá ìnáwó àmàtìlábẹ̀. Kòló bẹ̀kẹ̀ káàtẹ̀ tàdá. Bàdá tùlálẹ̀ wàrà dà. Ìkàkẹ́kẹ́ bàrọ̀ nàdà. Òṣèlú bàrẹ̀ tóbi. Nàkàdàkà kọ́lá lọ́mọ́ká. Ìkàsàrà kanú fìkà. Ìkà ọmọkẹ́lẹ̀ tàjà lẹ́kìkà. Ìkàwọ̀kẹ́lẹ̀ tàjà lẹ́kìkà. Àbẹ̀bàyà tí náà nùgè. Wàlá ìlà yàrá ìfowó. Ìlà ìlà wò wá dà wò. Wà mú àbẹ̀nú dàrẹ́ bòbò. Àbẹ̀rẹ̀ bò tègè. Alárànlá. Alárànlá. Àfọwọ́ àfà. Ọ̀nàwó àzíkiri. Alárànlá. Èèyàn báyà tún. Alárànlá. Ẹ̀ka wọ́pọ̀ sókè. Ẹ̀tún wá kákọ́ sílẹ̀. Ẹ̀dá síkiri. Alárànlá. صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. wọ́n sọ pé wọ́n fẹ́ gé àkàrà òyìnbó. wọ́n fẹ́ gé àkàrà òyìnbó. wọ́n fẹ́ gé àkàrà òyìnbó. àkàrà òyìnbó. wọ́n fẹ́ gé àkàrà òyìnbó. wọ́n fẹ́ gé àkàrà. ẹnjìníà. fẹ́ gé àkàrà òyìnbó. wọ́n fẹ́ gé. wọ́n fẹ́ gé àkàrà òyìnbó. wọ́n fẹ́ gé àkàrà òyìnbó. wọ́n fẹ́ gé.
àkàrà òyìnbó wọ́n fẹ́ gé àkàrà òyìnbó. Ó yá ní kí gbogbo yín máa bọ̀. Gbogbo Istiklal pátápátá ẹ máa bọ̀ báyìí. Gbogbo Istiklal wọ́n ní kẹ́ ẹ súnmọ́ àkàrà òyìnbó. له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إلى أمي ويا زاهد القدر في علمه الله ولداود سليمان ولزكريا يحيى ولمريم عيسى ويا حافظ ابنة شعيب أسألك عن مصائب الدنيا ولا تدهني عن ذل لطفك ربنا àti wà lábẹ́ bòógì rẹ náà má lè wá sínú má lè wá sọ́wọ́ yà má fi yà jẹ wá wọ́n máa ń fo ẹni ṣàpínlẹ̀ ọlọ́run rẹ tèmi àtàwọn tí wọ́n ń gbọ́ mi káàkiri gbogbo ayé ọlọ́run má ṣoore wa lápẹ́lẹ́ gbogbo ẹni tó ń wáwé ìgbélu ọlọ́run fi lé wọn lọ́wọ́ ẹni tó ń wọ́kọ̀ ọlọ́run fún lọ́kọ̀ ẹni tó ń wáyà ọlọ́run fún láyà. ẹ bá àwọn tó gba bọ́ọ̀lù àwọn tó gba cup tí wọ́n win Alhaji Lawu àwọn dà ok àwọn tó gba cup làkọ́ fẹ́ ṣe ẹ máa bọ̀ ń bí. captain dà àwọn fúbọ́ọ̀lù mísọ́nà tiwa nù. Mísọ́nà wa ní Isman ní ilé fi ṣe captain. Captain. Ó dà. Allahu Allah Allahu Allah Muhammadu Rasulullah Allah. Allahu Allah Allahu Allah Muhammadu Rasulullah Allah. Kọ́ ó lọ. Alájà Fatimota aya Alibadawi ìbànújẹ́ oníkan ẹ̀ o. Onídàáwà títọ́ ọmọtọmọ Bọ̀wọ̀lá Muhammadu Emi. Ẹnjìníà ìkà ló ń ṣe fún mi Rukayatullah Bisi gbogbo eyín mi ló ti gan tán. Allahu